Gómìnà Abdulrasaq kẹ́dùn pẹ̀lú àwọn tó fara kááṣá níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé nílùú Gwajibo. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi èyí tó wáyé nílùú Gwajibo tó wà níjọba ìbílẹ̀ Kayama, níbi tí ènìyàn tó lọ bí 200 níye ti fara pa. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé ní ìlú kan tí wọ́n ń pè ní Gwajibo tó jẹ́ ìlú tó súnmọ́ ìpínlẹ̀ Niger pẹ́kípẹ́kí, tí àwọn èrò inú ọkọ̀ ojú omi náà ń lọ síbi ayẹyẹ Maulud Nabi. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ Atótó Arére Online TV lọ́wọ́, ènìyàn 31 ni wọ́n ti rí dóòlà láàyè báyìí. Gómìnà Abdulrazak ti wá ránṣẹ́ ìbánikẹ́dùn sí Emir ti ìlú Kayama, Alhaji Umar Muazu Shehu, àti àwọn ènìyàn ìlú Gwajibo tó fi àìdùnnú rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ láabi náà. Bákan náà ẹ̀wẹ̀ ni gómìnà tún ti pa á láṣẹ fún àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Kwara láti sa gbogbo ipá rẹ̀ lórí àwọn tó fara kááṣá níbi ìjàmbá ọ̀hún, kí wọ́n sì ṣe ìgbìyànjú lórí àwọn tí wọ́n ti rí dóòlà, kí wọ́n sì má gbàgbé àwọn tó jẹ́ mọ̀lẹ́bí wọn. Abiola Ajani ló ń jábọ̀ ìròyìn fún Atótó Arére Online TV. Ẹ ṣeun tẹ́ ẹ ti